Matteu orí 5 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. Má ṣe sọ̀rọ̀ jù, má ṣe rojọ́ jù, má ṣe jẹ́ gbéborùn, má ṣe jẹ́ àtótó arére ẹni tó yẹ pé gbogbo ọ̀rọ̀ àdúgbò ẹnu ẹ̀ náà ti máa gbọ́. Kristiani nìyẹn, jẹ́ kí ìwà mímọ́ kó wà ní ayé ẹ̀. Ní òní mo gbàdúrà fún ẹ pé ẹjọ́ ẹlẹ́jọ́ ò ní bá wọn tó, ọ̀rọ̀ Ọlọ́run ò ní bá wọn tó, ọ̀rọ̀ tí ò kàn ẹ́ ò ní bá wọn tó, ọ̀rọ̀ Ọlọ́run nìkan náà máa gbọ́ lẹ́nu ẹ̀. Tó bá tẹ̀ máa tójọ́ kó tójọ́ náà, kó tójọ́ Jésù, kó tójọ́ Bíbélì. Ẹlòmíì wákàtí 2 3 wọ́n ti ń tójọ́ ẹlẹ́jọ́. Ìwà Kristiani kó máa jọba ní ayé ẹ̀. Kí ẹ̀mí Ọlọ́run, kí iná Ọlọ́run kó tún ẹnu ẹ kó tutù. Gba ìtúsílẹ̀ ẹnu, kó gba ìtúsílẹ̀ ahọ́n. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.